Nàìjíríà fi òfin de ọjà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó ń wá láti Amẹ́ríkà. Ìjọba Amẹ́ríkà fi gbé ta o. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìdókòwò nílẹ̀ Amẹ́ríkà, ìyẹn United States Trade Representative, ó mà ti sọ pé inú ìjọba ilẹ̀ náà kò mà dùn sí bí ìjọba Nàìjíríà bó ṣe fòfin de kíkó àwọn ọjà wọlé láti ilẹ̀ ọ̀hún. Ọ̀rọ̀ yìí mà ló jẹyọ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde, nínú èyí tí Muhammad sọ pé ìgbésẹ̀ náà kò mà tọ̀nà rárá o. Àjọ USTR ó ní ìgbésẹ̀ ìjọba Nàìjíríà láti fòfin de odidi nǹkan márùndínlọ́gbọ̀n yóò má ṣe àkóbá fún àwọn oníṣòwò ilẹ̀ Amẹ́ríkà tó ń kó ọjà wọ Nàìjíríà. Àtẹ̀jáde ọ̀hún tí wọ́n fi sójú òpó X òun ló ní ìgbésẹ̀ tuntun yìí ó ti bẹ́gi dínà ìdókòwò fún àwọn iléeṣẹ́ l'Amẹ́ríkà tó ń gbèrò láti máa tajà ní Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ yìí ó mọ̀ ló máa ń jáde o lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ìjọba Amẹ́ríkà tó máa gbé owó lórí iye owó orí ìyẹn àwọn ọjà tó ń wọ Amẹ́ríkà láti ilẹ̀ òkèrè káàkiri àgbáyé o. Orílẹ̀-èdè tó lé ní 60 ó ní àfikún owó orí tuntun náà ó mọ̀ ló mọ̀ kàn. Ìjọba wa sọ pé lára àwọn ọjà tí Nàìjíríà fòfin dè ó ní ohun jíjẹ, oògùn àtàwọn ohun míì bíi ẹlẹ́rìndòdò àti ọtí o. Ṣáájú ní Nàìjíríà ló ti kọ́kọ́ kéde pé òun yóò mú àdínkù bá iye ọjà tí wọ́n ń kó wọlé o láti ilẹ̀ òkèrè látàrí bí wọ́n ṣe ń ṣẹ́ owó láti kó àwọn ọjà náà wọlé o, èyí tó ń ṣàkóbá fún ọrọ̀ ajé Nàìjíríà. Ó ní òun ti ní àwọn àlàkalẹ̀ tí yóò ran àwọn oníṣòwò ilẹ̀ Nàìjíríà lọ́wọ́ o láti máa pèsè àwọn ohun tí aráàlú nílò, èyí tí yóò dín ọjà tí wọ́n ń kó wọlé kù. Àwọn ọjà tíjọba Nàìjíríà tó gbẹ́sẹ̀ lé láti ilẹ̀ Amẹ́ríkà rèé: adìyẹ yálà ààyè tàbí èyí tí wọ́n ti pa o, ẹran màálù àti ẹran ẹlẹ́dẹ̀, ẹyin, ṣúgà, bọ́tà tí wọ́n fi kòkó ṣe, spaghetti, tòmátò inú agolo, àwọn ẹlẹ́rìndòdò tí wọ́n fi èso ṣe o, omi inú ìgò tàbí ike, sìmẹ́ǹtì, oògùn ìlera, ajílẹ̀ fún àwọn àgbẹ̀, ọṣẹ àti ìpara, oògùn ẹ̀fọn, àlòkù táyà ọkọ̀, àwọn ohun tí wọ́n ń tẹ́ sílẹ̀ nínú ilé o, àlòkù aṣọ, ìgò tí ìwọ̀n rẹ̀ tóbi ju 150 ml lọ, ẹ̀rọ amúlétutù, ẹ̀rọ amóúnjẹtutù, àlòkù ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ọjọ́ orí rẹ̀ ti ju ọdún 12 lọ, àti kálámù ìkọ̀wé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń tẹ̀lé wa o. Ọlọ́run ọba náà rèé kò ní fẹ̀yìn náà lẹ̀ láṣẹ Èdùmàrè.